Tọ́ mo tún kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá jákèjádò àgbáyé nígbà tí àwọn èèyàn gbọ́ ìròyìn tó ní nǹkan ṣe pẹ̀lú Oriyomi Hamzat àti Queen Naomi tí wọ́n ní kí wọ́n lọ tì wọ́n sí ọgbà ẹ̀wọ̀n náà títí dìgbà tí ìgbẹ́jọ́ ó tún máa tẹ̀síwájú. Onírúurú ọ̀rọ̀ làwọn èèyàn ń kọ síbi tí a mọ̀ sí comment section, ojú òpó ìfi èrò ẹni hàn sí. Ṣùgbọ́n mo láǹfààní láti sọ fún yín pé mo ní Prophet Femi Wahab lójú òpó wa ń bí. Mo kí yín o, ẹ kú ojúmọ́, ẹ kú dédé àsìkò yìí. Mo kí yín olótù àti àwọn tó ń gbọ́ wa àtàwọn tó ń wà káàkiri àgbáńlá ayé. Aṣọ ọdún yìí àṣetẹ̀mí ìtọmọ tayátayá tọkọtọkọ lórúkọ Jésù. Wọn ní ṣe lòmí ṣe wá lórúkọ Jésù. Gbogbo ogunkógun táyé ń lò wá lórí òfin wọn bú láì wú wa lórúkọ Jésù. Ayọ̀ ń tọmọ lọ́rùn, ayọ̀ la máa fi ṣọdún lórúkọ Jésù. Àmín. Tọ́ ní dédé àsìkò yìí ìròyìn yẹn ti jáde, àwọn èèyàn ní wọ́n ti ń fojú olóore gúngi báyìí o. Èyí ò ní jẹ́ káwọn olóore tún lè máa ṣoore fáwọn èèyàn mọ́ o. Yóò sì bẹ́gi dínà àti jẹ àti mu àti dàgbàsókè fọmọ ẹlòmíì. Lórí ìgbẹ́jọ́ tó wáyé yẹn, ǹjẹ́ yìí lè sọ pé gbóṣùbà kúṣẹ́ fẹ́ ka ìdájọ́ lórí bí wọ́n ṣe sún ìgbẹ́jọ́ yẹn síwájú náà, àbí ká sọ wípé n tó tọ́jú ni wọ́n ti ṣe yẹn? Nígbà tí mo rí kinní yẹn mo pe èèyàn kan nínú àwọn tó súnmọ́ arákùnrin aláàjì yẹn, torí yẹn máa sábà pè mí. Wọ́n á béèrè, ó ní wọ́n wà ń kọ́ọ̀tù báyìí lọ́jọ́ ẹ̀wọ̀n níta. Wọ́n ní ó ti dọ̀rọ̀, ó ní bẹ́ẹ̀ ni mo níwẹ̀. Ọlọ́run àgbàkóso torí yẹn bísí. Mo mọ̀ pé ẹmọ ẹni tí mò ń sọ. So mo wá di ìrọ̀lẹ́ ẹjọ́ yẹn, mo wá rí news yẹn kan news flash pé wọ́n ti gbé Aláàjì Òkìkí Oríyọmí lọ sí Agodi àti Olori Naomi. Ìdọ́kọ̀ wá sí mi lọ́kàn nǹkan mẹ́ta ni. Tẹ́ bá rántí a ti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yìí náà ní nǹkan bí a week ago nígbà tí ìkọ̀kọ̀ ṣẹlẹ̀. Ẹ̀dẹ̀ bí ìlọ́nu pé ṣé bí wọ́n ṣe detain ní wọn yẹn pé ṣé kí ni mo rí sí, mo ṣàlàyé àwọn kankan fún yín lọ́jọ́ yẹn. Ṣé rí Ọlọ́run lọ́jọ́ ìní ó ṣàánú wa, kọ́dẹ̀ ṣàánú orílẹ̀-èdè láti wá. Ọ̀rọ̀ pọ̀ nínú ìbéèrè tí ẹgbẹ́ alẹ́ ní. Alákọ̀ọ́kọ́, tí a bá wò dáadáa, investigation yẹn táwọn tí wọ́n fi ṣe kíni ti kéré jù. Ṣé yín? Torí àwọn ti yà nígbà máa ti wọ́n ti wà ní court. Ṣé rí tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀, investigation ó gbọ́dọ̀ take time. Kán lè mọ left, kán lè mọ right. Tí wọ́n bá ṣe bẹ́ẹ̀, wọ́n á gbé ẹ̀bí fálẹ́bí, ẹgbẹ́fẹ́láre àrífẹ́lẹ́bí. Ṣé bí àwọn kan ló ń ju ọmọ sórí fence? Tí wọ́n ti rí kan nínú wọn rárá ni, àbí? Nǹkan tí mo sọ tí yẹ yín sí. Àgbọ́yé. Bí kíní ẹ̀ ti ṣẹlẹ̀ gangan, gbogbo investigation yẹn wọ́n ẹ̀kọ́ ti kọ́kọ́ at least ó kéré tọ́kọ́ tó lọ court ẹ̀kọ́ tó 1 month. Ṣùgbọ́n tẹ bá tún wá wò dáadáa, bóyá àwọn èèyàn protest nípa Olori tó ti mọ́lé. Ẹgbẹ́ wọn lọ court, èèyàn gbọ́dọ̀ wà ní detention ju it's not 72 hours before ìmọ̀ lọ́wọ́ Nàìjíríà yẹn mọ́ èké. Wọ́n tẹ̀ bá ti yàn mọ́lé gbọ́dọ̀ kọjá how many hours? How many hours náà pé? 48. 48 hours. Bóyá yẹn làwọn náà ṣe wò pé káwọn ṣe kọ́ fẹ́ ṣe lẹ́ẹ̀kan, ṣùgbọ́n ọ̀rọ̀ tá à ń sọ yìí ọ̀rọ̀ tó lágbára náà yẹ kó at least wọ́n gbọ́dọ̀ investigate dáadáa. Torí kíní ní í ṣe pẹ̀lú èèyàn 3 sí 4 àbí kẹ́kẹ́ 3 group or 4 group. Group àkọ́kọ́ Queen Naomi, group ẹlẹ́ẹ̀kejì Aláàjì Oríyọmí, ẹlẹ́ẹ̀kẹta organizer, ẹlẹ́ẹ̀kẹrin àwọn èèyàn gbọ́ngàn. Ṣùgbọ́n ojú tẹ̀lé fi wo ọ̀rọ̀ yẹn mi ní parọ́ fún yín, nǹkan kan wà lábẹ́lẹ̀ tá a ti mọ̀. Mo sọ̀rọ̀ yẹn táwọn sọ pé Aláàjì lò wọ́n ni mo sọ̀rọ̀ kan jẹ́ mo ní báwo làwọn Yorùbá ṣe rí báyìí, ṣé ti ń rí bẹ́ẹ̀ yẹn sí? Ẹlẹ́ẹ̀kejì nìyẹn o. Ṣé pé kò jọ kẹ́kẹ́ta sí kí yẹn ó ṣẹlẹ̀ l'Anambra, ó ṣẹlẹ̀ l'Abuja. Anambra ilẹ̀ Ìgbò ni, Abuja ilẹ̀ Haúsá ni. Ṣé bẹ́ẹ̀ yẹn? Ọya ẹ wá sọ fún mi ẹni mélòó náà gbé ń bẹ̀ yẹn? Ṣé àwọn aráàlú wọn tí wọ́n tàbùkù bá àwọn èèyàn yẹn? Ẹ jẹ́ sọ fún ẹ sọ̀rọ̀. Ṣé rí ẹ̀yà tá a bára wa yìí?
ẹ̀yà ìṣọ́ ẹ̀yà fífún tí Anambra yẹn sì wọn ò kọ́ arrest anybody wọn ò ní tẹ̀lé anybody ṣé èèyàn jẹ́ èèyàn lọ ni. àbí ti ṣe Nàìjíríà kọ́ àdẹ̀ lòfin méjì lòfin mẹ́ta. èmi ò sọ pé àwọn tó kú ní ìpẹ́dùn wọn o kì í pé nǹkan tó dá o ṣùgbọ́n mi ò fẹ́ kí èèyàn máa fọwọ́dà ìkan lórí kó máa fẹ́ ni torí kìnìún yẹn ò dáa jẹ́ kí n sọ tọ́ fún yín. òfin lòfin máa ń jẹ́ ètò òfin láìkì lóyìnbó nìyẹn ń sọ̀rọ̀ kan fún yín jọ̀kan. tí bá ti private hospital níbi ìbáyìí níbi tí president wọ́n ti ń ṣe ọlọ́dún tó ń lọ lèmi náà máa ń lọ. president ìlú mi tó ń lọ wọn lèmi náà máa ń lọ. orí òjò rí. dókítà kan ẹnìkan ò jẹ́ nìkan lọ. that's number 2. mo tún wá wò pé ìsìn wọ́n fẹ́ ṣe nǹkan ní aago 10 àwọn kan wá sùn bẹ̀ mọ́jú wọ́n dẹ̀ tún sọ pé ibẹ̀ yẹn government school ni ṣé àwọn ọlọ́pàá ò lérò tí ń lọ ọbẹ̀ wọn lọ́wọ́ kí ló ń ṣẹlẹ̀ ń bí ni torí ṣẹ́rí àwọn ọlọ́pàá lóyìnbó yìí tó bá ń parí báyìí tó bá mọ́tò máa fi wọ́n surveillance káàkiri tó bá pàdé ẹ̀ báyìí tó tún lọ tó tún bọ̀ tó pàdé bò mí báyìí tó bá dẹ́kẹ̀ta wọ́n stop wọ́n á ní kí ló ń wá káwọn lè hẹ̀pẹ̀ nítorí wọ́n ti máa gbé nìyẹn o wọ́n àwọn ti rí ẹ tẹ́lẹ̀ ló ń wá. wọ́n sọ pé kí ló ń wá báwo làwọn ṣe lè help ẹ. àbí wọ́n fẹ́ fọgbọ́n arrest ẹ̀ lẹ́ ń sọ. tó bá gba arrest lọ́wọ́ arrest tó ń tọ̀ dọ́gba kan sọ pé tádírẹ́sì tó ń wá nìyí báyìí ni wọ́n á ṣe ṣùgbọ́n wọn ò ní fi ẹ́lẹ̀ bẹ́ẹ̀ yẹn níbi pé èèyàn lọ kẹ̀tíkẹ̀tí láàrin òru. ẹ jẹ́ àbára wa sọ ọ̀rọ̀ Nàìjíríà lé o ókè sí ẹni tó fẹ́ organize nǹkan sí kò ní í sùn ni. security gbogbogbò pàápàá ṣé kò ní í sùn ni kí n máa lọ bẹ̀ láago 4 ìdájí wọn ò tí ì bẹ̀rẹ̀ pàǹkì ní ìka àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí í kú náà. wọ́n dẹ̀ máa ń kó kan lẹ̀ Yorùbá wọn ní ẹ̀kọ́ ní kókó ṣẹ́jú alágbàdo ni. torí èmi ò ń gbè lẹ́yìn ẹnìkan kan èmi náà lọ́mọ ti tèmi gbogbo àtúnṣe náà ẹ̀yà mi ní gbogbo wọn ṣùgbọ́n èmi máa ń láì kí n máa balance ọ̀rọ̀. nítorí wàá mi pátápátá jù òun ni pé ohun tí gọ́fìnà sọ ohun tí gọ́fìnà yẹn sọ. kí ni gọ́fìnà sọ tó dùn yín bẹ́ẹ̀. gọ́fìnà yẹn rí gọ́fìnà yẹn mo respect máa yẹn gan ṣùgbọ́n gbólóhùn tó pè nínú ọ̀rọ̀ yìí ó bí mi nínú gan mi ní parọ́ fún yín. gbólóhùn èwo nínú ó sọ pé ó ní òun sọ pé Oriyomi súnmọ́ òun kó má ṣèdájọ́ òdodo. gbogbo wa la gbọ́ ní ọdún yìí o táwọn kọ́sítọ̀mù ń ṣe ara ẹ̀sìn táwọn èèyàn kú ń bẹ̀ o kọ́sítọ̀mù ló náà arrest abẹ́ ẹ̀ gbọ́ sí ṣé ìdájọ́ òdodo ò sí ń bẹ̀ ni kì í ṣe Nàìjíríà kan náà ni. àwọn olóṣèlú ìkàmpé tó máa ń lọ táyà máa ń kú ń bẹ̀ wọ́n ṣe arrest wọn àwọn kan náà organize ẹ̀. torí ẹ̀ jẹ́ pé Nàìjíríà ṣòro pé ń jà èèyàn ní kó rorí ara ẹ̀ n tó sọ right o ṣùgbọ́n nǹkan tí ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ kí lẹ ṣe sí náà. àwọn tó kú bí ráìsì ẹ̀ lábàáyọ̀ ọmọ Ìbàdàn ni wọ́n lábàáyọ̀ ọmọ Ọ̀ṣun ni wọ́n ọmọ Nàìjíríà ni wọ́n náà ta ló ń arrest. ṣé custom government ló ní ṣé government arrange dáadáa ṣé wọ́n arrange ẹ̀ dáadáa lórí bẹ́ẹ̀. dípò individual ó fi pé ẹ ń fi ọkàn bá ọ̀rọ̀ mi yẹn lọ. àgbáyé. wọ́n sọ pé ìjọba orí mọ́ súnmọ́ mi ẹnìkan kọjá sọ pé nǹkan ọjọ́ òfin ṣùgbọ́n ṣé alákọ̀ọ́kọ́ tó máa ṣẹlẹ̀ rè ṣe ṣe ẹ̀ máa tó kù. another thing ni pé èyí tó ṣẹlẹ̀ nílẹ̀ Ìgbò ńkọ́ èyí tó ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá ńkọ́ ẹni mi ò náà arrest fún àlà Yorùbá ṣe rí báyìí àwa Yorùbá a ṣe rí báyìí nǹkan kan ṣe yáyé wọn a ní ìdí deliverance tó lágbára Ọlọ́run bá ń gbọ́. ẹ jẹ́ ń bẹ̀ ẹ máa gbá bìkan ẹ wo àwa Kìrìsìtẹ́nì general fasia ẹ máa kọ́ máa sọ̀rọ̀ Adébóyè Oyèdépò Olúkọ̀yà ṣé ò sí àwọn ìránṣẹ́ Ọlọ́run nílẹ̀ Ìgbò ní njọ́ náà wọ́n ṣe bẹ́ẹ̀ sára wọn. ẹ̀rọ ìkọ́ náà àwọn ọmọ Ìgbò yẹn fẹ́ pé wọ́n ń pè ní Laboski á máa la ìmọ́lẹ̀ báyìí ni ẹ lè gbọ́ kán sọ̀rọ̀ ẹ̀ láì dá o. àwa náà la sọ̀rọ̀ tí ibi Joshua àtàbàtà Yorùbá abúrò ẹ lọ wọn àfa náà àfa Yorùbá wọ́n ti ń tàùn síra wọn oníṣẹ̀ǹjẹ́ ṣé kò tó ń ṣẹ̀ṣẹ̀ nílẹ̀ Ìgbò ni ṣé kò tó ń ṣẹ̀ṣẹ̀ nílẹ̀ àwọn ṣe rí báyìí ẹ wo máa yẹn kò ṣe máa yẹn ó ṣe èèyàn mi o ìyẹn aláàjì yẹn o queen náà mi mọ̀ rí o ṣùgbọ́n mo pìtì wọn gan. ẹmọ tó tèkè èèyàn kó tó ronú kan mọ́ làkejì ẹmọ tó tèkè èèyàn níbà náà ń ṣiṣẹ́. and
adájọ́ tó lọ dájọ́ sí a lè blame adájọ́ tó gbé síwájú ẹ̀ ló máa dá torí ntájọ́ máa fi tí wọ́n fi ń sọ ẹgbẹ́ síwájú ni pé tó bá rí i pé proof yóò tí ì tó á sún síwájú ni wọ́n dẹ̀ fẹ́ sún síwájú rẹ̀ á wò pé pàtó máa sún síwájú yẹn ọ̀lídé ó wà ẹjọ́ tó àṣáájú títí wọn kódà kójọ́ ọdún kan bó ṣe máa ṣe nìyẹn. So adájọ́ yẹn èyí ò lè dá lẹ́bi kò jẹ́ pé olóhùn ti dájọ́ sí ṣùgbọ́n wọ́n sọ pé aprosphone ẹjọ́ o sí bàbá yìí o investigation yẹn àbí proof kò tí evidence kò tí tó wájú adájọ́ wọ́n ti máa ń ṣe bẹ́ẹ̀ á ní káwọn ọlọ́pàá tó ṣe ìwádìí sí ṣùgbọ́n nítorí kàn rí bẹ́ẹ̀ ni pé ọ̀nà tó gbé ọ̀rọ̀ bọ́ọ̀rẹ̀ ṣe ń lọ yìí kò tẹ́ èmi lọ́rùn rárá ọ̀yẹ́ kan di 3 weeks lásán gbà 3 weeks. ṣé ẹ máa wò wípé 3 weeks. ṣé ẹ máa wò wípé torí àwọn tí wọ́n pàdánù ọmọ wọn tàbí pàdánù èèyàn wọn láti ara ohun tó ṣẹlẹ̀ yẹn náà ṣe wò pé ẹ jẹ́ káwọn tí wọ́n mọ́lé káwọn ṣáà kàn fi jẹ́ kásìkò yẹn lọ kí gbogbo ẹ̀ fi rọlẹ̀ ni wọ́n ṣe ń gbèrú gbèsè báyìí ṣé ẹ máa rò pé bí náà mo ṣe sọ bẹ́ẹ̀ ni náà mo ṣe sọ láti bẹ̀rẹ̀ pé a ti sọ̀rọ̀ rírí nígbà tí wọ́n gbé Naomi lọ sí police station mo ní fi pé torí àwọn èèyàn kó má wò pé bóyá àwọn ti gbowó lọ́wọ́ wọn ní kí wọ́n tẹ̀ má lọ tún ilé tí yẹn. gbọ́n tèmi kàn rí bẹ́ẹ̀ ni pé ṣe rí mi ní tàn yín jẹ nǹkan tí aláàjì yẹn ń pass through kò wọ̀tẹ̀ kò tọrọ mo sọ fún yẹn olóòótọ́ èèyàn ní máa yẹ o máa yàn lóòpẹ́ dáàánú èèyàn máa ń ṣe ni torí mo máa ń wo program ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo lè rí i pé kò fi gbà kan bọ̀ kan nínú. ṣé wàá rí àwọn èèyàn wa tó dùn mí jù ni pé tó ń kọ sórí íńtánẹ́ẹ̀tì ò dáa nípa máa yẹn táwọn èèyàn ń kọ síbẹ̀ àwa Yorùbá yìí. pé n tán kọ síbẹ̀ ò dáa. ẹ bá lọ sórí íńtánẹ́ẹ̀tì ṣe máa sọ nípa staffing tó ṣẹlẹ̀ yìí sí kẹ tó rí ti ilẹ̀ Ìgbò ẹ̀yọ kan ẹ̀ ti rí ti Ìbàdàn bíi 50 wọ́n fún 100 kẹtọ́rí ti Àbújá ẹyọ kan ẹ̀kọ́ àwò wípé ṣe bí ìlú kan náà ni èèyàn 35 fún mi kan èèyàn bíi 10 kan ọ̀dọ̀ èèyàn lèèyàn máa jẹ́ ṣé èyí sì ṣùgbọ́n a gbọ́dọ̀ treat kan equal right lè ní ló ń dùn mí bẹ́ẹ̀. tí n bá gbọ́ àlàyé yín dáadáa ṣé èyí sì wọ́n yẹ kó ti gbà. tí n bá gbọ́ àlàyé yín dáadáa ń tẹ̀ ń gbìyànjú àti sọ ni wípé ìran Yorùbá ìran ẹlẹ́tanú ìran tó jẹ́ pé kì í mọ iye ẹni rè òun nìran yìí ṣé n tẹ́ ń sọ nìyẹn. ọ̀farajọ ó dà ṣé ẹ̀yin náà yẹ ká nǹkan mẹ́ta ṣẹlẹ̀ sí nǹkan sọ̀nà mẹ́ta àwọn amúkan kòkòkò àwọn tó kù yẹn ń kọ́ tó dẹ̀ pé òfin kan náà lọ́jọ́ ń gbogbo wa àwọn tó kù yẹn ń kọ́ lókùn lórí íńtánẹ́ẹ̀tì gan àwọn blọ́gà àwọn sábà gbé àwọn tó kù bí tọ́jọ́ wà náà ẹgbẹ́ náà ń rí kẹtó ṣe ní pé báyìí ẹ̀rí ní Facebook ẹ̀rí ní TikTok ẹ wá wò pé ṣé àwọn tó kù ń kọ́ àwọn tó kù ń kọ́ ṣe rí èmi ò ní parọ́ fún yín o nǹkan tó ṣẹlẹ̀ yìí á jẹ́ káyọ̀ dáwọ́ rẹ̀ ṣiṣẹ́ dúró díẹ̀ o òótọ́ mo sọ fún yín o because aláàjì yẹn máa regret níbi tó bá wà pé ha òbí tó rí bá mi dé èmi nìkan kọ́ ni mo wà nígbàdàn náà èmi nìkan kọ́ ni mo ní ilé iṣẹ́ rédíò náà òbí tí wọ́n bára mi fẹ́dà ìyàwó ọ̀gá máa sọ̀rọ̀ sí ẹ máa wọn obìnrin mọ́jú máa ń hùwà náà a máa sọ̀rọ̀ sí ẹ máa dé sọ̀rọ̀ báyìí sí ìyàn máa jẹ́ kí ẹ máa sunkún sínú ni pé ọlọ́run ọba o kọ́lọ́n kó yọ máa yan ẹwo owó máa náà Olori èkó ṣe bísínẹ̀sì ṣe ẹ̀wọ̀n ní oore ni o ló ṣe o ọdún yẹn sẹ́wọ̀n ẹ̀wọ̀n ẹ̀wọ̀ ọ̀nì kan àtẹ̀gbọ́ ló wọ́n mú sí Kirikiri just 1 week èmi kan mo ti ẹ̀ fún ọ lóòótọ́ fi béèlì ẹ̀ ń báyìí ó ń lọ bí ọdún mẹ́ta ń sìn 1 week yẹn bá gbọ́ nǹkan tó sọ fún mi nti ojú ẹ̀ rí ẹ̀rà just 1 week. ṣé kò sí executive cell ni. ìyà yẹn pọ̀ o lè sùn gbà tó wọ̀n ẹ́ o lè jẹun gbà tó wọ̀n ẹ́ o lè fẹ́ ẹ wò kọ́lọ̀ kó ṣàánú èèyàn ṣe ẹnu kan dùn mí ni pé àwa Yorùbá ẹ jẹ́ ká máa gbárùkù tira àti ìṣòro bá dé torí àwọn kan sọ pé pàtó ìṣọmọ tèèyàn lórí bẹ́ẹ̀ fún ṣé ní gbogbo nǹkan pátápátá àwọn tó dálẹ̀ àwọn ìjọba wa ni àwọn ìjọba torí mo ti sọ̀rọ̀ gọ́fúnà lẹ́ẹ̀kan tí ìjọba bá jẹ́ ké ìlú wa yẹ kó wà nẹ́ni kò ní máa lọ torí 5,000 wá lọ rí ti ọmọ ẹ̀ ìlú yẹn lé olótù ọmọ tó bọ́ lára mi Christmas fáwọn èèyàn still yet mo ṣe ń fún wọn lọ èmi ò lè yàn fẹ́ help
ebi ń pa àwọn èèyàn. kò dẹ̀ ní tán bẹ̀ láíláí. tìlú bá dà táwọn èèyàn jẹun lé wọn. kí lẹ wí. mo ní kò dẹ̀ ní tán bẹ̀ láíláí lágbára Ọlọ́run. àmì lórúkọ Jésù mi ní parọ́ fún yín torí pé àìsí yẹn náà ni àti pé àwọn tó wá lọ́kànjú Nàìjíríà ẹlòmíì àfẹ oníkìní yẹn lọ́wọ́ o tún máa wáfà torí mo gbọ́ ká ẹlòmíì wọ́n tó wá síbẹ̀ ẹlòmíì ti another place wá síbẹ̀ kí ló lè tó bẹ̀ torí 5,000 péré. ẹlòmíì gan bíi 6,000 naira ni ó fi gbé transportation wá láàrin inú ìlú yẹn. jẹ́rìí bẹ́ẹ̀ ṣé Oríyọmí náà tún máa blame ẹ̀yà àbí Naomi ẹ̀yìn ẹ̀rọ. so Nàìjíríà gbogbo tá a fi kàn tẹ ṣe láì ní àpẹ tí mo wò speaker yẹn sọ̀rọ̀ kan prophet yẹn sọ̀rọ̀ kan ṣe rí àwọn èèyàn nídìí orientation. ó yẹ káwọn èèyàn ní ṣe rí àwọn èèyàn mi wà tẹ́ pé wọn ò fálù ẹ̀mí wọn rárá. wọ́n tẹ́ pé wọn ò rí ayé gẹ́gẹ́ bí kankan because ẹni tó bá ru ayé gẹ́gẹ́ bí kankan ni kò ní máa risk ọmọ ẹ̀ ọmọ tó lè dúró dìgbà torí 5,000 wá ń ju ọmọ lórí fẹ́ǹsì. ṣé àwọn tó ń ṣe bẹ́ẹ̀ kọ̀ẹ́kọ́ ààrẹ sí wọn ni. ìbáwọn kan ló ṣe torí ẹ̀ ní adájọ́ ẹ̀ ṣe ó ti postpone ẹjọ́ yẹn pé ẹjọ́ yìí ò tí ì kún tó because ẹ wo ọ̀rọ̀ yẹn náà wọn ò tí ì bẹ̀rẹ̀ program. àbí olótú kò yé yín ni. àgbọ́yé. wọn ìbẹ̀rẹ̀ program. àwọn ìsúnlẹ̀ mọ́jú èyí tó 5,000 síbẹ̀ làwọn èèyàn ṣe pọ̀ tó ni kí wọ́n wá sùn nìkan mọ́jú ẹ̀fọn á jẹ wọ́n bẹ̀ ò nílé sùn tó báyìí ọmọ kékeré èdè ìsìkè ìràgó márùn máa nǹkan sọ mẹ́ẹ̀ níbi iṣẹ́ òun ìgbọ̀nsí wọn kí àwọn èèyàn lọ wọ́n ní lẹ́tà títí báyìí ó blọọkì èyí tó ń lọ́kọ̀ lórí nítorí 5,000 ó wá tẹ̀lẹ̀ tán sí yẹn tó fẹ́ ẹ̀kú yé sí wọ́n jù wọ́n sí ọgbà ẹ̀wọ̀n kíní kan èmi ò ní parọ́ fún yín o orí bàbá ìlú orí máa Bàṣírù Àyìndé ni máa sọ máa kọ ó ní rọra ṣe anybody tó bá fẹ́ ṣe oore. rọra ṣe o fún anybody tó bá fẹ́ ṣe oore. àwọn kan máa ń sọ fún mi wọ́n ní àwa àránṣẹ́ Ọlọ́run àwọn celebrity àwọn ìjọba ti lówó lọ́wọ́ ìgbéraga wọn pọ̀ ẹ̀mọ́ bá polisi àmà àrọ̀gbà yí wọn ká àmì ayé wọn ká wọ́n wá sọ fún mo ní understand don't pay security. wọ́n ní kí ló dé wọ́n ní ẹ máa wò ó ṣìbí láìpẹ́ ẹni nìkan sẹ́yìn kan sí mi pé Saheed Òṣùpá yọ̀gbò wọ́n fẹ́ fi gún ẹnìkan nígbà kan àwọ̀ kan wọn mọ̀ tọ́rọ̀ tí ń bọ̀ wọn mọ̀ tí ń bọ̀rọ̀ bọ̀ ó ṣẹ́rí Yorùbá bẹ́yẹ ṣẹ́rí Yorùbá láàrin yẹn ṣẹ́rí Yorùbá ní àárín yẹn. ṣé n tẹ́ sọ ni pé ṣé kò sọ lórí ilẹ̀ àwọn. ṣé bí Saheed Òṣùpá ṣe yọ̀gbò yẹn ṣé ó dáa bẹ́ẹ̀. ìyìn sọ pé ó dáa alómọ bí ọ̀rọ̀ tí ń bá a bọ̀ ní tẹ́ ń pè Yorùbá lẹ́rí yẹn olórí eré ìyàgbélé tí ó lè kò sóòrò nílẹ̀ yìí kò sóòrò nílẹ̀ Haúsá ó sì jẹ́ wáyé nìkan ni olóòtú ẹ wà fẹ́ ní kẹ́ẹ̀fù pẹ̀lú àwọn èèyàn wa o àwọn èèyàn wa burú o. ok ní tí mo ti ń bọ̀rọ̀ lọ nípa ọ̀rọ̀ tí à ń bá bọ̀ ni pé nígbà tí èèyàn organize olóòtú ẹ bá náà ní family adẹ̀ ń dájọ́ nu ilé wa mo fẹ́ ṣe nǹkan wọn ọ̀gbẹ́nu géètì wọlé àwọn tó kù yìí géètì náà sukùl yẹn wọn ló tóbi díẹ̀ géètì náà ṣáà ní ráàdì gbogbo ọ̀rọ̀ Nàìjíríà máa ń bà mí lẹ́rù gan ni o kò ṣáà ní yọyàn kó ráàdì gbogbo kíní gbàtọ́ àwọn èrò ọkọ̀ àwọn èèyàn àbí ọlọ́pàá máa fẹ́ láago mẹ́jọ aago mẹ́rin ní program máa bẹ̀rẹ̀ aago mẹ́rin ìdájí àwọn yẹn ti rẹ̀ sí ju ọmọ láti lórí fẹ́ǹsì ọ̀nà ìjọ ti wá jẹ́jọ́ àwọn tó organize nǹkan ẹ̀já là yẹra wa. ẹ tiẹ̀ mọ̀ nǹkan sà. ó ní ọ̀rọ̀ yìí ò yé mi. sà àwọn èèyàn kan ní n tó tiẹ̀ ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ lóòótọ́ ó jẹ́ tó bani nínú jẹ́ pé ẹ̀mí ṣòfò wọ́n ní ṣùgbọ́n lásìkò yìí nígbà táwọn èèyàn ti rí pé kì í ṣe àwọn tó gbétò yẹn kalẹ̀ gangan ló lọ mú ló dìídì mọ̀ọ́mọ̀ wàá gbẹ̀mí wọn tó jẹ́ pé bíi sábàbí ni wọ́n tún fẹ́ẹ́ lè pé wípé n tó yẹ káwọn èèyàn ṣe báyìí ni pé káwọn tí wọ́n mọ̀ pé oore ni wọ́n fẹ́ ṣe wọ́n yẹn kí wọ́n jáde síta kí wọ́n fi ìfẹ̀hónú hàn fún ìjọba wípé ẹ bá wọn tú àwọn olórí àwọn lẹ́ o àwọn kọ́ ló pa àwọn èèyàn wọn ẹ gbọ́ ntẹ́nìkan tó sọ nìyẹn kí lẹ rí sí. ọmọ ààrẹ ẹ̀sìn àwọn náà ni wọ́n láwọn tó ju ọmọ nìyẹn. Nàìjíríà wọ́n ààrẹ ẹ̀sìn wọn straight náà ara àwọn tó ju ọmọ rèé àwọn náà wọ nìyẹn àwọn náà tó ju ọmọ sí kékeré ní ọ̀sẹ̀ àwọn ọlọ́pàá àwọn ọmọ wa o ilẹ̀ ń jẹ́ àwọn ọmọ fúnra yín evidence number 2 tí wọ́n bá wọn nìyẹn.
ṣé rí ìjókòó máa ń yà mí lẹ́nu ọ̀rọ̀ Nàìjíríà ni pé ṣé o gbọ́ mi olóòtú. àgbọ́yé. a máa rí òwúrọ̀ ọ̀rọ̀ lẹ̀ báyìí àgálẹ̀ Yorùbá àní lọ síbi òótọ́ anybody ló mọ̀ pé nǹkan yìí sábà bí níbẹ̀ ṣe sọ wọ́n dẹ̀ fi ìṣẹ́jú àwọn ará bí ṣùgbọ́n tó ń dùn mí bẹ̀ ni pé báwọn èèyàn ṣe ń handle mátà yẹn tó ń sọ pé ó yẹ kó ṣe báyìí ó yẹ kó ṣe wọn ò ṣe ronú pé mo fẹ́ ṣe birthday àwọn ti kí mo fẹ́ ṣe birthday o birthday mi lọ́la o máa hákà 20 fáwọn èèyàn o máa bẹ̀rẹ̀ láago 2 o ṣé ẹ wá expect èmi celebrant yẹn ṣàkóso kí wọ́n bẹ̀rẹ̀ láago 6 dájí ẹ̀rọ káwọn kọ́ ọ̀rẹ́ kan bẹ̀ sí níjà kó bẹ̀ sí gbóra wọn ń gò kó alẹ́ mi tí wọ́n dá kíní ẹ̀ lẹ̀ mọ́fà lọ́nà wo. ẹ mọ̀ nǹkan Prophet Femi Wahab ṣe rí gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ ṣé àwọn pé àwọn míì lè bẹ̀rẹ̀ sí máa bu yín ṣá. àwa Yorùbá a ṣe ń ṣe nǹkan ṣé ẹ̀dánú má ní kéèyàn bàjẹ́ kéèyàn jó wa lókè kó wálẹ̀ bá ṣe rí gbogbo ìsàkìlẹ̀ nìyẹn nítorí wọn gbọ́dọ̀ wá ní kó sọ ṣùgbọ́n kó fọ̀rọ̀ lọ ara ẹ̀ wò kó fẹrẹ sípa àwọn ìyá ọlọ́mọdé yẹn tí òun lè sọ ọmọ tiẹ̀ bẹ́ẹ̀ kó máa jọ ẹ sórí fẹsí kó fẹrẹ sípa ọgánáísà mo fẹ́ ṣèkọ́ láago 10 aago 4 ìdájẹ́ tí wàá bẹ̀rẹ̀ jọ lórí fẹsí kájẹ wàá ní síkírọ́tì náà ṣé síkírọ́tì àwọn ará fẹsí káàkiri ni. so èmi ò ń dájọ́ fún yàn máa jẹ́ ká balance ọ̀rọ̀ ni because ẹ̀kọ́ dí kókó ẹjọ́ alágbàdo kọ́ adájọ́ jẹ̀jẹ̀bi ṣùgbọ́n tó lábájọ́ yẹn kò rí more proof tó kọ́lẹ́ tàmí ti kéré jù láti lè dárò ẹjọ́ báyìí kò dẹ̀ sí tó lè ṣe wọ́n máa ní kán lọ sí pírẹ́sì náà ni pé wọ́n fi wà bẹ̀ fún wọn fi máa jọjọ́ ìjẹ́jọ́ mi wọ́n ti máa ń ṣe é nìyẹn o tẹ̀ máa ń ṣe kéèsì lọ́wọ́ wọ́n ṣe máa ń ṣe é nìyẹn torí tàmí yẹn ti kéré jù láti lè ṣe ìwádìí tó sì yín sìn torí nù ìwádìí yẹn sìn torí pé kí ni wọn ò tí ì lè múnú àwọn tó ń ju ọmọ náà nígbà àwọn ló máa tọ̀rọ̀ mọ́lẹ̀ sí pé bó ṣe rí ẹ̀kọ́ àná ń gbọ́ ni kò ń ju ọmọ báyà lóòótọ́ ni o báyà rọ́ ni èmi ò sí mbẹ̀ adájọ́ ò sí mbẹ̀ ọlọ́pàá ò sí mbẹ̀ ṣùgbọ́n bí wọ́n ti ń ṣe investigation lọ́sìn táwọn bá sọ pé eléyìí wà eléyìí náà kú àwọn ààrẹ sí ẹ̀ bá ló ṣe jẹ́ àwọn ààrẹ tẹ̀lé bá ló ṣe jẹ́ from there tó ọ̀rọ̀ ajé sọ̀rọ̀ ẹ̀ tó yẹ yín sìn ṣùgbọ́n tẹ bá lórí nẹ́ẹ̀tì tẹ bá ní táwọn èèyàn ń sọ bẹ́ẹ̀ ìyẹn ló ń dùn mí jù mí ń sọ pé àwọn aláàjì náà jẹ̀bi ẹ̀bí tí wọ́n ní pé ṣé ń gbọ́ mi ẹ̀bí àwọn Oríyọmí àti ọmọ yẹn ẹ̀bí tí wọ́n ní pé téèyàn bá fẹ́ ṣe nǹkan bì kan èèyàn kọ́kọ́ ṣe kí ni kòkòrò situation bíi tí wọ́n fẹ́ ṣe nǹkan yẹn báwo ni ìlú ṣe rí ìsìn ṣe rí ìgbà tí wọ́n wá sí Nàìjíríà tí wọ́n wá ṣe crusade yẹn oríṣiríṣi fẹ́ ní ọ̀nà fún mi èmi wá ń béèrè pé báwo làdúgbò yẹn ṣe rí báwo ni àwọn ṣé area boys wà ń bẹ̀ báwo ni àwọn ọlọ́pàá ṣe rí ń bẹ̀ bí mo gbọ́dọ̀ kọ́ béèrè àwọn béèrè nítorí pé kí ni number 1 èmi mi number 1 number 2 àwọn tó ń bọ̀ yẹn náà èmi wọn wọ́n mi ló wà àti pé n tó wá dùn mí lórọ̀ ni pé wọ́n tún lè arrest principal kọ́ ni principal school yẹn wọ́n lè arrest o. so gẹ́gẹ́ bí nǹkan tí mò ń sọ tí ọ̀rọ̀ bá rí báyìí lójú títí èmi èèyàn gbọ́dọ̀ wo left kó wo right so a lè dá adájọ́ lẹ́bi kò ní enough evidence ló ṣe ń ṣe nǹkan tó ṣe yẹn and dókàn ń dùn mí bẹ̀ ni pé tí ẹ bá dé orí line lásán báyọ̀ ṣe ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ó máa bí èèyàn ní pé báwo èèyàn ṣe máa ń ronú báyìí èèyàn dédé wò pé òun fẹ́ ṣàwọn èèyàn lóore ó dẹ̀ láago 10 ní kíní ìbẹ̀rẹ̀ wọn kò tó school yẹn ní gate àwọn kọ́lẹ̀ wà látago 4 ìdájì wọ́n dẹ̀ ń ju ọmọ látòrí oní fẹ́ǹsì síbẹ̀ yẹn àmọ́ ẹ̀ dẹ̀ ń kú òkèlè ẹ̀kọ́ bá inú àwọn tó ń ṣe organizer Oriyomi wọ́n dẹ̀ ń wá láti gbọ́ bá wọn pé kórí báyìí nǹkan ti bàjẹ́ kó débẹ̀ nígbà tí máa ṣe dé kí ní ṣe mú ọ̀gá léèwé ẹ̀dì mọ́lé ẹ̀dà àwọn méjèèjì tó kù ẹ̀tì wọ́n mọ́lé so èmi ò sọ pé àwọn ọlọ́pàá iṣẹ́ tó ń ṣe kò dáa o bóyá wọ́n fi ń secure life wọn ni o nìkan sáré àwọn tó nǹkan ṣẹlẹ̀ sí wọ́n lè fẹ́ lọ attack wọn àwọn family wọn ṣùgbọ́n àwọn èèyàn gangan táyọ̀ ọ̀rọ̀ jáde ń gbọ́ ọkọ̀ báyìí tó à ń sọ ní ọ̀rọ̀ yìí nígbà tá pé èèyàn ti ń wá ju èèyàn tẹ́lẹ̀ ni torí pé mo ṣe rí o number 1 kí ni yóò ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá nìkan náà ó ṣẹlẹ̀ nílẹ̀ Ìgbò ó ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá wọ́n ṣe lòdì sí method
nǹkan ayọ̀ ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ agbọ́lá ìpín bàtọ́ ní kọ́ńtà ráìsì ní 10,000 something ní Lagos àwọn custom àwọn èèyàn kú mẹ́ custom mi lọ́nà fight wọ́n arrest èèyàn ò jẹyàn lọ́nà lákòóso kó tó kọjá ọmọ kékeré ni wọ́n kíní kan ṣé ọmọ kékeré yẹn kọ́ lọ ọmọ kékeré àwọn àgbàlagbà yẹn náà ń kọ́ wọn ní responsibility àwọn olóbì. Ok ifun nǹkan mi èyí parọ́ fún yín nǹkan tó ṣe ó lè ṣẹlẹ̀ kankan lọ́sàn-án kankan kà pàtí pàtí ṣe program yẹn lọ́wọ́ because first tó yẹ pé school tó tóbi tán ló lè gba 7,000 èèyàn mo ti máa tóbi tó ni tó wá ń jọ ọmọ látòrí fẹ́ǹsì 5,000 so ọ̀rọ̀ yìí ọlọ́run nìkan la máa bẹ̀ kó máa ran aláàjì lọ́wọ́ kọ́lọ́run yọ kúrò níbẹ̀ àti queen bí ẹni ní parọ́ fún yín mo sọ jẹ́ mo ló máa gbó aláàjì díẹ̀ mo sọ fún yín ló máa gbó díẹ̀ o mo sọ fún yín mo sọ lọ́jọ́ yẹn kí ni ẹ̀dẹ̀ rèé federal government wọ́n ti dá sí tí wọ́n kó tànà branch àti ẹ̀gbọ́ dáadáa mọ́ Àbújá gan lẹ́fọ̀ọ́ ta Nàìjíríà o àgbọ́ dáadáa mọ́ tilẹ̀ Yorùbá là ń gbọ́ dáadáa o ẹ bá lè mọ̀ báwa Yorùbá ṣe rí o tó ti bá ń sọ àyè mẹ́ta pé ìyá máa sọ̀rọ̀ káwọn èyí bí sọ sẹ́lẹ̀ bọ́ọ̀dì Yorùbá lè ní náà ṣùgbọ́n èmi ò rò tọ́kẹ́ mi máa sọ ìwà wa ò dá ara àwọn àbàdàn tó yẹ pé sáà gbogbo wọn kún bẹ̀ yẹn kí náà ṣe sí ọ̀rọ̀ ìwọ̀n dá sí náà ṣé máa yan ṣe ọ̀ dáadáa ni ṣé kò ń ṣe ọ̀ dáadáa ni kò ṣe kìrìsìtẹ́nì bíi tèmi dábàá kí mò ń gbìjà ṣùgbọ́n owó tí mo tó máa ń ṣe ẹlòmíì fún kábàá nìkan ló pọ̀ ẹnìkan ṣe gbákọ̀ àbẹ́ ẹ mọ̀ ẹ wo Ọlọ́run kò ṣe àdúrà wa ọmọ Yorùbá Ọlọ́run ràn wá lọ́wọ́ ẹ lọ police station ṣe ọlọ́pàá ní àkọlà báyìí English náà máa sọ sí ọlọ́pàá tó kọlà orí ẹ dẹ̀ rí yíbo báyà kan sọ ipò sẹgbẹ́ ní akọ̀mọ́ adé hẹ́pẹ́ ní àṣà ọ̀sán kẹ́gbẹ́ àhẹ́pẹ́ níjọ́ la fẹ́ ṣe gbólé yìí jákẹ́ni má ní kálẹ̀ akọ̀ yẹ̀yàkúyà kálẹ̀ nígbà tó ń lọ bá Sunday Igboho ńlé náà ṣé Haúsá mọ́ni tó lé Sunday Igboho ìwé ìwà kan ló máa ń wọ́n lọ́bì. Kí la fẹ́ gbà ní ká máa bá ṣe èèyàn jẹ́ kí la fẹ́ gbà ń bẹ̀ ẹ sọ fún mi. Kí la fẹ́ gbà ń bẹ̀. Owó Bọ́lá Àgè Ìbàdàn náà pa Bọ́lá Àgè sí. Kí ló dé ta rí báyìí? Wọ́n pẹ́ kájà máa jẹra lẹ́sẹ̀ ṣá. Máa yẹ èmi ò rí nǹkan tó ṣe tí ò dá o. Ẹ bá ní nǹkan tí mo ṣe ò dá ẹ bá wọn kẹfà náà rí sọ ní comment section. Ṣùgbọ́n èmi á máa sòótọ́. Tèmi kàn ní pé èmi ò rí nǹkan tó ṣe tí ò dá. Because òyìn organize nǹkan láago mẹ́wàá ọlọ́kà máa láago mẹ́rin tí kò ní sùn ni àbí tí ọmọ èrò ọkọ̀ èèyàn ni. Bọ́mọ̀ kí àwọn àtúwádá bẹ̀rẹ̀ láago mẹ́rin kò ní mọ èrò ọkọ̀ èèyàn náà. Nítorí kan fi dá ọlẹ́bí ń bẹ̀ díẹ̀ ni pé wọ́n kébi ń pàlú bẹ́ẹ̀ wọ́n tẹ̀lé márùn náà pé àyìn máa lè ṣe báyìí ṣùgbọ́n lè second thought ṣùgbọ́n kò ṣe máa ṣe kò ṣe kíní wọ́n ní wọ́n ṣe kíní kan yídi gate nìbàdàn aláboyún kíní kan òun ṣe kíní ó ti mọ̀ lára kò mọ̀ bó ṣe máa rí rè ilẹ̀ ní parọ́ fún yín tó bá ń yẹ ni ẹ̀yìn là á wo ẹ̀yìn náà olójú wọn fẹ́ kẹ́kọ̀ọ́ níyì o ṣe fẹ́ kọ́ lẹ́jọ́ ń ṣe ẹ̀ náà dẹ̀ ríyàn dáadáa ní wọ́n ní kú tó ń pa ojúgbà ẹni òun ló ń pa mọ́yàn o gbogbo tí wọ́n ń gbé pátápátá káàkiri àwọn ayé lóòótọ́ ló lẹ́bi ló lára ló lọ́ọ̀rẹ́ tí à ń jẹ wọ́n fẹ́ hẹ́ẹ̀pì èèyàn wọ́n fẹ́ ṣe nǹkan kọ́kọ́ wò pé ṣé ọ̀nà kan lè gbà boomerang ronú kọjá àbíkọ́ tó lẹ́lẹ̀ tán àgbo àwọn tó ń ṣe fún yẹn gọ́gọ́gọ́gọ́ àlọ́ àkọ́kọ́ àtàkẹ́ o wọ́n ti Bíbélì Jesus Christ olùfògbò ayé ẹ̀ ṣe ẹ̀ tó yàwó lé 38 years ó wọ́n sàn ẹ̀ tó ti ní issue of blood 12 years ó wọ́n sàn oríṣiríṣi lepers gbogbo oríṣiríṣi kan bẹ́ẹ̀ wọ́n máa sá what a man of man is this that son of David àwọn náà sọ pé crucify him o the same people inú àwọn tó ń sọ̀rọ̀ yẹn sí o family issue of blood wà ní wọn o man of God wà ní wọn o lepers wà ní wọn o tó ń pèlè èèyàn nìyẹn o tó bá ń yé ilé tó bá ń yé ìwé à máa bójú wọ ẹ̀yìn wò wọn àlàyé ń gba Abíọ́lá o àmàrún tí ẹ̀ mọ́ sí ayé tàmọ̀tìmọ̀tì tàmọ̀yé yìí ẹ̀ láti wà very careful èyí ni kẹ́ máa ṣoore ẹ̀ṣọ́ oore ṣe iṣẹ́ tí mò ń ṣe iṣẹ́ ìránṣẹ́ mi ó jẹ́ kí n mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tó yí wàhálà lé ní níbi oore lọ́gbà wọlé tí wọ́n lára níbi oore torí wàá wò pé oore mo ṣe èèyàn kò ní ṣe bí fún mi padà irọ́ ni o bí ó ṣe wà ní sìn tí bá ń háwó fún yẹn báyìí ṣé tẹ́ ń háwó fún yẹn bí kò dàbí ẹ̀yin ni o bí kò dàbí ẹ̀ tẹ́ ń háwó yẹn kò ní wò pé ṣóore wọn bí kò kí mi náà dàbí ilé ìyábalẹ̀ báyìí ìyẹn ló fà á tẹ́ pé tí ẹ̀ tó ṣe nǹkan gbọ́dọ̀ máa gba ìtọ́ni lọ́dọ̀ Ọlọ́run ní ó jẹ́ pé tí n bá fẹ́ ṣe nǹkan tọ́lọ̀ bá ti ní kí n ṣe mi ní ṣe bẹ́ẹ̀ ṣe àìbá fún yín ní 1 million lé
mo lè fún yín ní 1 million lọ́la ẹnì kan wà ní 10,000 lẹ́gbẹ̀ẹ́ mi ní fún tọ́lọ́ bá ti ní kí n fọ́tọ̀ mi ní fún tọ̀ wo kò sí jẹ́ ní àkọ́mọ́ yàrá mi lẹ́nu á ní kí ló dé tọ́lọ́ sọ fún mi mo ṣe á ní wá ìmọ̀ tọ́lọ́ ń rí torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan mi tá à ń ṣe àwa kan ń ṣe bó ṣe rí lọ́kàn wà ní you are not created yourself yẹ kọ́ lọ́ọ̀ lead ẹ̀ wọ́n bá ti lead èèyàn ṣe wọ́n bá ṣe ẹ̀ máa ń kábàámọ̀ ń bẹ̀ ni o torí pé kí ni máa yẹn ń ṣe tiẹ̀ bọ́lọ́ ń ṣe rán ni ṣùgbọ́n ayé yé sí nìyẹn tó ń pè láyé yé sí nǹkan lẹ́rí ẹ̀ àwọn máa yẹn ṣe mí o torí ìgbà tó gbé ọmọ kan dá nínú fídíò báyìí bó ṣe ń ṣe gan tó ti bọ́ chẹ́chẹ́ tiẹ̀ ti yamọ ọlọ́run tó gbọ́ ẹ wo fídíò yẹn ni ẹ lè mọ̀ kálá kí ni ó wá wò pé wọ́n náà ẹ wo máa yìí ó ṣe ìdílé ìbò kò pẹ́ tó pọ̀ kó jókòó ara ẹ̀ síbẹ̀ ẹ wo olótù ẹ jẹ́ ká fi gbogbo ẹlẹ́bẹ̀ ẹ ṣe. ó dà ẹ wá fi ọ̀rọ̀ àmọ̀ràn kẹ́ fi parí ẹ̀ pẹ̀lú orin bàbá Ògúndé kan tó sọ wípé Yorùbá yó bí iná alẹ́ Yorùbá rúrúrú bí omi òkun Yorùbá bàbá ni bàbá ń ṣe. olótù àgbọ̀yé sà. tẹ bá dé ìmọ̀ yẹn wà ní ibi tẹ́ wà yẹn bá dé Èkó lé ọyẹ wa o. ẹ̀ẹ́dì Ìbò báyìí lẹ́kọ̀ọ́ ṣọ́ọ̀bù kan náà ìgbàlá náà kọ́kọ́ náà jọ ń ta ọ wọ́n ń ṣoògùn síra wọn wọ́n ń ṣàṣíra wọn kódà tí Yorùbá sílé Yorùbá tajà bẹ́ẹ̀ni Yorùbá yóò lè rí bẹ́ẹ̀ ṣé àwọn onídìí owó bí àwa ni ó sì yá wa nìkan. tó bá gba Yorùbá sínú ilé ẹ wo méjì tí ẹ fẹ́ máa lọ bẹ̀rẹ̀ wà kéèyàn ń bẹ̀ ya ìjẹ́ ọ̀rọ̀ pọ̀ nú ẹ̀ àmọ́ ní fẹ́ gba gbogbo pátápátá ni pé ẹ̀yin òbí ní pété bá wà láyé tí ní ò bá dáa ọ̀la lè dá o ìgbà míì tí ọba tọwọ́ là ó máa ń tìdílà ẹni pé ọmọ tó jẹ́ lára ẹ̀ ó lè padà dé èèyàn má fọmọ ẹ sọfà má fọmọ ẹ play gamble torí 5,000 torí nǹkan tó nǹkan ẹlòmíà gbé gadi hẹ́ẹ̀gì tó 2,000 lọ́mọdé á máa gbé nǹkan tó gbẹ̀gbẹ́ àwọn tó ń jíyàn gbé o mi àgbẹ̀ pàlọ́mọ lórí tó bá ṣẹlẹ̀ tó ń sìn á ní nǹkan ṣẹlẹ̀ sí wọn a máa pariwo kiri a máa sunkún kiri ẹ máa fọmọ yín sọfà torí nítorí òdo kankan tó ní ò bá dà ọ̀la lè dá bó ṣe fẹ́ rí nǹkan máa ń le àtúpadà sí kíni àtúpadà dẹ̀rọ ní ìyẹn táwọn òbí tó wọ́n mọ lọ síbẹ̀. ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin ìjọba wa ebi ń pàlú tí wọ́n bá tẹ̀tọ́ ẹ̀ ní àwọn kan ò ní máa ṣe nǹkan tó ń ṣe wọ́n lápá láti ìfẹ́ lómi ìpàdé fún yẹn gba náà aráàlú o. Oríyọmí àti Naomi ìtàn ṣe ń sìn kájọba ń ṣẹ̀tọ́ wọn ni kò sí ìtọ́kàn wọn gbàtà wọn rí bí ibi ṣe ń pa àná fẹ́ ṣe wọ́n fẹ́ ràn ìjọba lọ́wọ́ ni àbí àwọn ló bí wọn ni wọn kì aráàlú wa ni wọn ẹ̀yà ràn wọ́n lọ́wọ́ òun ló ní kí náà ṣe wí ní ẹ̀kọ́ ṣe di òkì wọn lọ́wọ́ so àwọn ará tájà ń ṣoore náà rí kó tó ṣoore yọkọlọ́hún lè dẹ́ o a ní ṣoore dọ́gba ẹ̀wọ̀n a ní ṣoore tí wọ́n lakú lọ lórúkọ Jésù wọ́n dẹ̀ tún fẹ́ gba àwọn oníwèé ìròyìn náà lámọ̀ràn yín bloggers ẹ̀yin bloggers ẹ má torí owó kẹ máa lo gbèrò yìí dáadáa nípa èèyàn káàkiri ìjọba ṣe sí àwọn àṣẹṣe lọ́jọ́ iwájú Oríyọmí ní ó ní àwọn ẹbí títí ẹ tí àwọn ẹ bá ń gbọ́ gbọ́n kọ́ bá tó ń kà lórí kí bá ṣe máa fíl ẹ jẹ́ ká rò dáadáa o ẹ̀wù máa Oríyọmí yẹn lọ sí iléeṣẹ́ àwọn kéékèèké ló gbà sọ́dọ̀ tó bẹ̀ sí ké àwọn ọmọ kéékèèké tẹ́ pé àwọn míì wà tẹ́ pé ọlẹ́ kó jábúdà street ni ó fún iṣẹ́ ó ṣe gbogbo ẹ̀ àwọn míì ṣe IT àwọn míì ṣe kí wọ́n ti ń pè mo kàn máa wò pé Ọlọ́run ló máa san lẹ́san ṣá tí mo kàn lè sọ nìyẹn olóòtúmọ̀ lẹ́dúpẹ́ lọ́yìn náà bẹ́ẹ̀ ṣe ń gbé ìròyìn báyìí jáde ẹ̀ náà ní dààmú orí máa yẹn rí dààmú lọ́wọ́ báyìí pé ihun tó ṣẹlẹ̀ sí ó dàgbèsè ayé ó dàrin àjò alẹ́ ẹ̀rù because ó ní àwọn plan òun ẹ̀ ṣe ṣàtàbà torí kéèsì ṣòro àmọ́ tó máa padà já sí àdìgbà tó máa tó parí ẹ̀ ó tún lè lọ bẹ̀ẹ́jọ́ yẹn kan náà tó kò tó rẹ̀ sí so òun dẹ̀ rẹ̀ wo plan tó ní ẹ̀ ń dàrú nìyẹn ìwà ní orí bẹ́ẹ̀ o àyẹn sọ̀rọ̀ kan jọ kan nígbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ mọ́ rántí tó sọ nígbà tó ń ṣètò kan Ọlọ́run kò fẹ̀rùn kọ́ Gbénga Adébóyè ó ní ó lóun ronú ọ̀rọ̀ kan mọ́ wọ́n sọ̀rọ̀ ni mò ń gbọ́ tó ń sọ̀rọ̀ yẹn àtàwọn ẹ̀mẹ̀wá nínú studio nígbà tó ń ṣe òkè tó wọ́n pè é jókòó wa oníjọ́ kan làwọn náà máa rí Gbénga Adébóyè àwọn ọmọ àti àwọn ọmọ àníwọ̀n tí wọ́n mọ̀ ó lóun dẹ̀ sunkún ṣé Gbénga Adébóyè gbogbo àwọn ìtàlámọ̀ ọ̀gá nínú gbà sọ̀rọ̀ ní gbogbo Nàìjíríà ẹ̀ tàbí ọ̀nà tí ẹ̀ mọ́ gbọ́dọ̀ ní òtí ẹ̀ bá tẹ̀ dákẹ́ lẹ́yìn àwọn òtí ẹ̀ kúrú báyẹn rí bẹ́ẹ̀ni tó ń pè láyé nìyẹn ìyẹn èèyàn mi ìwọ́n tó wà lóyún òyìnbó ìwọ́n tó lówó lọ́wọ́ ìwọ́n tó
ṣe kinní kan ẹ̀sọ̀ ṣe o ẹni tó fẹ́ràn ẹ̀ dénúdénú ò wọ́pọ̀ o ẹni tí ìgbéga ẹ̀ tó ń dùn kan ní òníye aláti wà careful àgàgà àwa Yorùbá yìí Ọlọ́run ló máa ṣọ́ wa o so ẹ ṣe olótù. tọ́ ẹ ṣeun o Prophet Femi Wahab àsìkò àkú ọdún ẹ kí àwọn olólùfẹ́ yín náà jákèjádò àgbáyé tí wọ́n máa ń fẹ́ láti gbọ́ yín fún tọdún náà. mo kí gbogbo àwọn olólùfẹ́ iléeṣẹ́ Bembeyeke àtàwọn tó máa ń fẹ́ láti máa gbọ́ tí bá ń sọ̀rọ̀ ayé ò ní kọ wọ̀nyí náà lórúkọ Jésù. jáyé bá ń jáyé tọ́lọ́run jẹ́ Ọlọ́run ayé ò ní rí di gbogbo wa lórúkọ Jésù. gbogbo ẹni tínú ẹ̀ bá ń dùn sí iléeṣẹ́ yìí inú Ọlọ́run á dùn sí wọn lórúkọ Jésù. gbogbo ẹ̀dákẹ́dá nílẹ̀ Yorùbá níbikíbi tó bá ń fẹ́ lọ́wọ́ ọmọlàkejì ẹ̀ eré ajẹ́ tiwọn lórúkọ Jésù. gbogbo ẹ̀dákẹ́dá tó bá wà fún ọmọlàkejì ẹ̀ ìṣùgbà jẹ́ tiwọn lórúkọ Jésù. mo wá gbà ládùúrà Ọlọ́run rán Jésù wáyé láti wá gbà wàhálà láti wá wò wọ́tàn gbogbo nǹkan tẹ́nibọ́dì bá ń là kọjá torí pé onínàjọ́ bíi Jésù ọ̀run á dìde ìrànlọ́wọ́ lórúkọ Jésù. àjọ ìtumọ̀ Ọlọ́run àmàṣọdún àwọn ọdún tuntun lórúkọ Jésù làgbàdúrà àmín lórúkọ Jésù. ẹ ṣeun ẹ pè nọ́mbà yín o fún àwọn èèyàn pàápàá ẹni tó fẹ́ pè yín. nọ́mbà mi ò yí padà +34698256 kò ṣe 234 +34698256 bẹ́ẹ̀ tí lè lọ sí Google náà kẹ́ kọ síbẹ̀ Prophet Femi Wahab gbogbo program tó a ti ṣe pẹ̀lú Bembeyeke ó pọ̀ rẹpẹtẹ ńbẹ̀ mọ̀ bá ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ òótọ́ ti bẹ̀rẹ̀ tó ti dáfíì láti lóṣìṣì ẹ̀rí ńbẹ̀ àtúndì YouTube náà tẹ̀ máa ń fi àwọn fídíò wọn táwọn upload rẹ̀ sí which is Believer Citadel TV so ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ kọ́ ńbẹ̀ ẹ ṣe olótù. tọ́ ẹ ṣeun jámọ̀ yọ̀ǹda yín ẹ̀yin èèyàn wa amọ̀rírì yín o jákèjádò àgbáyé Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ tèmi mo kí yín ẹ kú kalẹ̀. jàǹfààní oṣù December tọdún tuntun 2025 ní Snad Estate Shimawa agbègbè táyé ń sọ. Snad Consumer Properties real estate tó fà bọ́yọ̀. lóṣù December tọdún tuntun 2025 yìí ralẹ̀ sí Snad Estate Shimawa kí o sì gba 500 blocks ìkọ́lé 10 bags of cement 5 tons of granite. ohun tó dára jùlọ fọlọ́gbìn ènìyàn ní láti ralẹ̀ tí yóò ṣàǹfààní tí yóò sì tún rọ̀ ọ́ lọ́rùn láti ní lára àwọn ohun èlò ìkọ́lé. èyí ti lọ dùn jù. ènìyàn márùn-ún tó bá kọ́kọ́ sanwó ni yóò lẹ́tọ̀ọ́ sí àǹfààní yìí. Snad Homes and Properties dúpẹ́ lọ́wọ́ àwọn tó ti ń ralẹ̀ lọ́wọ́ wọn kó lè jàǹfààní ńlá bàǹtàbàǹtà yìí. ralẹ̀ sí Snad Estate Shimawa sanwó lẹ́ẹ̀kan lásìkò December tọdún tuntun 2025 yìí pẹ̀lú 3.5 million naira plọ́ọ̀tì kan. fún àlàyé sí i ẹ pè 08104441104 tàbí 091298596000. lọ́dún yìí àǹfààní ńlá rèé o má jẹ́ kó fò ọ́ rú.